orúkọ tèmi ni Muyideen Adeoye tí gbogbo èèyàn máa ń pè ní Galadima. Mo dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn agbẹjọ́rò fẹ́gbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun níbí báyìí. Ẹ ṣé mo dúpẹ́. Nípa awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́, ìyẹn ní ọjọ́ Ìṣẹ́gun tó kọjá yìí. Nǹkan tó ṣẹlẹ̀, nǹkan tó kéré ni. Tẹ́ bá rántí fáwọn tí a dìbò yàn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá, àwọn tá a dìbò yàn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2022 sí ìjọba ìpínlẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n da ìdìbò wọn yẹn nù ní ọjọ́ 25th, ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2022 tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìgbà yẹn náà tó sì ṣàmúṣe ìdájọ́ yẹn ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2022. Látàrí ìdí èyí, àwọn APC wọ́n lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́. Nígbà tó dẹ̀ di ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2025, ilé ẹjọ́ dá wọn láre. Ó dẹ̀ da ìdájọ́ ilé ẹjọ́ ti ìpínlẹ̀, ti ilé ẹjọ́ kékeré tó dá ẹjọ́ tó da ìdìbò pọ̀. Láti ìgbà yẹn wọ́n dẹ̀ ti wà ní ọ́fíìsì wọn, bó ṣe jẹ́ pé àwọn òṣìṣẹ́ yẹn, ìjọba tó wà níta, wọ́n jọ ń ṣàṣepọ̀ tí wọ́n jẹ́ kí wọ́n lọ síbi iṣẹ́ wọn. Àwọn yẹn náà dẹ̀ ní àwọn ò lọ, bóyá wọ́n ti dolóṣèlú ni àwọn ò mọ̀. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ṣùgbọ́n ìdájọ́ kan tún wà tó jẹ́ ti APP. Wọ́n ń pè yẹn ní ti APP. Wọ́n lọ sí ilé ẹjọ́ nígbà tó di ọjọ́ kẹtàlá oṣù kìíní ọdún 2022. Wọ́n ní tìtorí pé ní àwọn APP, àwọn tó pẹjọ́ níbẹ̀, wọ́n pursue ẹjọ́ yẹn mọ́, wọ́n kó ìwé wá sí ilé ẹjọ́ gíga kan dá ẹjọ́ yẹn nù. Ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àkúrẹ́ ó dẹ̀ dànù ní ọjọ́ kẹtàlá yẹn oṣù kìíní ọdún 2022. Ṣùgbọ́n ìgbà tó di ọjọ́ kejìdínlógún, ọjọ́ kẹtàdínlógún oṣù kìíní ọdún kan náà 2025, ọ̀kan lára àwọn olùpẹ̀jọ́ yẹn ó ti lọ fáìlì ìwé padà sí ilé ẹjọ́ yẹn pé ẹjọ́ tó dànù kan bóun dá padà. Òun ṣe tán báyìí láti ṣe nǹkan tó yẹ kó òun ṣe lórí ẹ̀. Nínú àwọn olùpẹ̀jọ́ yẹn, APC ó wà, òun náà ṣe nǹkan yẹn. So wọ́n dẹ̀ ti sáà àwọn àwọn ẹgbẹ́ àwọn tó wà nínú ìpẹ̀jọ́ yẹn, wọ́n ti ní lọ́wọ́ látọjọ́ kẹtàlélógún ni wọ́n ti fún wọn ní ìwé yẹn pé kán máa bọ̀. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹwàá oṣù kìíní ọdún, ọjọ́ kẹwàá oṣù kejì tí ilé ẹjọ́ gíga tó da ìdájọ́ wọn nù tí wọ́n padà, a rí pé ṣe ni àwọn ẹgbẹ́ PDP àtàwọn OSEC wọ́n bọ́ sórí atẹ́gùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹjọ́ kejì o, ilé ẹjọ́ gíga ti sọ pé ẹjọ́ tí ilé ẹjọ́ kékeré dá lórí ẹ̀ ó jẹ́ ẹjọ́ tó fẹsẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n àwa ń sọ nígbà yẹn pé irọ́ lẹ̀ ń pa. Ẹ má máa ṣì àwọn aráàlú lọ́nà, ẹ jẹ́wọ́ fún wọn. Ẹjọ́ yìí tẹ́ ń sọ tí APP, ẹjọ́ yẹn sì ti wà ní Court of Appeal padà títorí wọ́n ti fáìlì ìwé ìpẹ̀jọ́ mi láti pé kí wọ́n dá padà sí ilé ẹjọ́ láti gbọ́. Wọ́n ti fún yín kó tó di pé wọ́n dá ẹjọ́ ti ilé ẹjọ́ gíga tó dá wọn padà. Ẹ sọ̀rọ̀ yẹn fún àwọn aráàlú. Ẹ kàn ń sọ pé ẹ ti gbàdájọ́ tí kò sí ṣe tó wà nínú ìwé tó wà nínú ìdájọ́ yẹn gan nìyẹn. Ẹ kàn bẹ̀rẹ̀ sí mislead aráàlú. So wọ́n wá lẹ́yìn tí àwọn yẹn ti padà sí ọ́fíìsì wọn tí gbogbo wọn ti wà níbẹ̀ tí wọ́n ń dúró de ìgbà táwọn òṣìṣẹ́ tí wọ́n á ṣe tán láti wá ṣe iṣẹ́ tí wọ́n ń gbowó oṣù rẹ̀ tí wọ́n wá fún. Ẹ ti lọ kírun, ẹ lọ fáìlì ẹjọ́ mi lórí nǹkan yìí. Ẹ fi ti ilé ẹjọ́ APP tẹ ní ilé ẹjọ́ gíga tún ti gbà wọlé. Ẹ fi lọ fáìlì ìwé ẹjọ́ mi ní Kírun. Ẹ fi lọ fáìlì ìwé ẹjọ́ mi ní Iléṣà. Ẹ tún lọ fáìlì ìwé ẹjọ́ mi ní Federal High Court.
èyí tí court of appeal tó dáhùn èèyàn padà ẹ fọwọ́ kàn yẹn fílẹ̀ sádànù bẹ́ẹ̀ ẹ appeal yẹn sí Supreme Court ẹ wá ń pòyì High Court lẹ́yìn tí ilé ẹjọ́ gíga òkè ti dá ẹjọ́ tán wọ́n wá di mẹ́rin nígbà wọ́n fáìlì gbogbo yẹn tán pátá tó dàbẹ́ pé wọ́n tètè mọ rọ́nà àbáyọ tí wọ́n wá ẹ wá fúnra yín lọ́jọ́ 21 oṣù tá a wà yìí oṣù kẹta 2025 ẹ̀yin lẹ tó sáré lọ court of appeal lákùrẹ́ tẹ́ lọ fáìlì lọ́jọ́ Friday tó kọjá ẹ̀yin lẹ fúnra yín tó sáré lọ ilé ẹjọ́ gíga kán béèrè lọ́wọ́ wọn pé ta ló lọ ilé ẹjọ́ gíga ní ọjọ́ 21 oṣù kẹta 2025 tó tún sáré lọ fáìlì ó sáré lọ fáìlì nígbà wá lọ fáìlì nílé ẹjọ́ yẹn fi wá ní kán wá gbọ́ tí APC ní kán fi dá padà ó táwọn èèyàn náà dẹ̀ ti lọ fáìlì sí ẹ sọ fáráàlú mọ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ lọ́jọ́ sí irọ́ ni o ẹjọ́ yẹn wà ń bẹ̀ o ẹ ti sá lọ ilé ẹjọ́ padà ní 21 of March 2025 so àwa ẹ̀mọ̀ APC pàápàá jùlọ àwa agbẹjọ́rò àkòsáriwo ní ọ̀rọ̀ tiwa kálàáfíà tiwa ń lù tiwa so tá a bá ní kí wọ́n máa pariwo bẹ́ẹ̀ ṣe ń pariwo kọ́ mọ́ lọ di pé yóò tún da omi àlàáfíà lóru ní ọ̀fíìsì irọ́ bá ti ń lọ lógún ọdún ọjọ́ kan so ni òdodo máa bá a gbogbo tí wọ́n ń parọ́ tí wọ́n ń dìná rẹ̀ tẹ́lẹ̀ pé kò rí bẹ́ẹ̀ fúnra wọn lọ lọ́jọ́ kìíní ọjọ́ 21 March 2025 wọ́n fúnra wọn lọ àbí wọn lọ irọ́ tó ń lọ lógún ọdún lòdodo bá lọ́jọ́ kan yẹn báyìí yẹn ti jẹ́ nìyẹn. ilé ẹjọ́ yẹn sọ wípé torí pé ẹgbẹ́ kan wà nínú àwọn ẹgbẹ́ tó pẹjọ́ yẹn tí wọ́n ní kọ́ńtàtì ẹ̀ mọ́ àwọn tó máa ń ṣàfiwé ilé ẹjọ́ wọn láwọn ò mọ location bí wọ́n wà ilé ẹjọ́ wa ní kán wá wọn lọ kán fi lọ sáàfù àwọn náà wọ́n wá fi sún sí oṣù karùn-ún ọdún tá a wà nínú ẹ̀.